orúkọ mi ni Àwòtúndé Ìfákọ̀rẹ́dé tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ifá Aláìrí Owó. Orí sẹ́ẹ̀tì wo lẹ wà? Orí sẹ́ẹ̀tì Apẹ̀tẹ̀bí tí ó jáde láti ọwọ́ bàbá wa Fásóòtọ́, orí ẹ̀ la wà lẹ́yìn. Kí ni ká máa expect láti ọ̀dọ̀ yín? Má jà wá tán. Ẹ má mi ní jayé tán, ẹ̀yẹ kan wà wọ̀rí. Mo sáré pé àwọn tó ń wà nílé wọ́n máa like, so àwọn role tó máa play wọ́n máa rí láìpẹ́ láì jìnnà. All right, orúkọ mi ni Fákànmísọ́lá Awóníran Fáníyì. A wà lórí set Apẹ̀tẹ̀bí láti ọwọ́ bàbá wo Adéyẹmọ Ifásóòtọ́. Apẹ̀tẹ̀bí èyí jẹ́ sinimá tó máa jẹ́ ká mọ̀ nípa ìgbé ayé àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe, ìyàtọ̀ tó wà nínú ìgbéyàwó àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe àti àwọn tí kìí ṣe oníṣẹ̀ṣe. Èyí máa tún jẹ́ kí àwọn èèyàn nímọ̀ púpọ̀ nípa bí a ṣe ń gbé ìgbé ayé wa, ìgbéyàwó wa, mọ̀lẹ́bí, bí a ṣe ń ṣe ètò mọ̀lẹ́bí wa. Èyí máa jẹ́ kí a nímọ̀ kíkún nípa ẹ̀. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Tí ó bá ti jáde, ẹ jọ̀ọ́ ẹ bá wa wò, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fọ́rọ̀ ẹ̀yin, tell a friend to tell a friend about Apẹ̀tẹ̀bí the movie from bàbá wo Adéyẹmọ Ifásóòtọ́. Thank you, sir. Mo kí gbogbo ojú tó ń wò mí. Orúkọ mi ni Afeez Alao Adébáyọ̀. So àwọn èèyàn máa ń pè mí ní Sure Boy. A wà lórí sẹ́ẹ̀tì Apẹ̀tẹ̀bí láti ọwọ́ bàbá wa Ifásóòtọ́ Ifáwùmí Adéyẹmọ. So gbogbo nǹkan ń lọ létòlétò, and mo jẹ́ director of photography lórí sẹ́ẹ̀tì yìí. So mo máa rọ̀ wá tí iṣẹ́ yìí tó bá jáde sí Olóòtọ́ Premium kí ẹ bá wa wo storyline ni, technical ni, àwọn actor tó wà nínú ẹ̀ ni, and nǹkan tó tí mo fẹ́ kí gbogbo wa ká ṣe kí ni ká lọ kọ́ ẹ̀kọ́, torí pé storyline yẹn ó yà sí ọ̀nà tó pọ̀. Ó bá ọkùnrin wí, ó bá obìnrin wí, ó bá ọmọdé wí, ó bá àgbàlagbà wí. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa ká lọ. Àbọ̀rú àbọ̀yè ẹ̀yin ènìyàn mi, ẹ wò ẹ káàbọ̀, àmọ́ ẹ káàbọ̀ ilé kìí ṣe ẹ káàbọ̀ sílé Ajíṣẹfá, ẹ káàbọ̀ sílé Apẹ̀tẹ̀bí ni, nítorí pé lónìí wọ́n kàn tiẹ̀ pè mí sí fíìmù àgbéléwò Apẹ̀tẹ̀bí pé ká wá sọ̀rọ̀ lórí ẹ̀, ká ṣe ohun kan, káwa náà darapọ̀ mọ́ ètò ṣíṣe rẹ̀. Àmọ́ nígbà tí mo débí ó jọ mí lójú, nítorí pé mi ò tíì gbọ́ nípa storyline tí wọ́n fẹ́ lò tẹ́lẹ̀. Àmọ́ nígbà tí mo débí tí mo gbọ́, ó tẹ́ mi lọ́rùn, ó dẹ̀ wuyì púpọ̀. Ìdí rèé, ṣé ẹ bá rí ẹ rí pé nínú gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìṣẹ̀ṣe, púpọ̀ rẹ̀ ni òye àwọn èèyàn. Ó sì ṣe pàtàkì ká bẹ̀rẹ̀ sí ní ṣe fíìmù, ká bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀, ká bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ tá a ṣe máa ń ṣe. Irú ẹ̀ náà la tún fẹ́ ṣe ń bí lónìí, ṣùgbọ́n ìlànà míì la fẹ́ gbé gbà. Ṣé rí ọ̀rọ̀ báwo ni ọ̀rọ̀ Apẹ̀tẹ̀bí ṣe jẹ́? Ṣé òun ni ó ń kẹ́ Ifá ni? Ṣé Ifá ló ń kẹ́ ni? Ṣé báwo gan ni Ọ̀rúnmìlà, báwo ni Ifá ṣe máa ń yan Apẹ̀tẹ̀bí ẹ̀? Ṣé látòde ọ̀run ni? Ṣé nílé ayé ni? Iṣẹ́ wo gangan làwọn Apẹ̀tẹ̀bí ń ṣe? Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun lẹ́ẹ̀ máa rí wò nínú fíìmù Apẹ̀tẹ̀bí. Ẹ wo ẹ kú ojú lọ́nà. Eléyìí kò ń ṣe tẹ́ ẹ gbọ́dọ̀ máa wò. Eléyìí tẹ́ ẹ bá wò ẹ dúpẹ́, ẹ sì mọ̀ wípé ẹ̀kọ́ pọ̀ nínú Ifá tá à ń kọ́, kì í tán, ìmọ̀ tí ò ṣe é mú tán ni. Orúkọ tèmi ni Ọ̀rẹ́olúwa Fákọ̀rẹ́dé Adédoyin. I'm playing like the lead role, the actress in this film, Apẹ̀tẹ̀bí. I'm the Apẹ̀tẹ̀bí. Okay. So, what do you want to tell the people that will see this video? Okay. Should they watch out for it or they should not? Yes, I would say that people should watch out for this film, because this film, we are not just telling a story. We are trying to bring families together. We are trying to let young Ìṣẹ̀ṣe youths understand the concept of marriage in Ìṣẹ̀ṣe. Marriage is not just a simple matter, you know, in the Ìṣẹ̀ṣe ways. Marriage is very deep, and if you don't have a good orientation before going into it, it's very possible that the marriage might not last. So this is why we are making a film like this film called Apẹ̀tẹ̀bí, to orientate the youths, especially those that have not yet gotten married, you know, so that they can understand how is it they are meant to behave in an Ìṣẹ̀ṣe marriage. And for those that have even gotten married,
this kind of film will also let them understand, how they should adjust their behaviors so that their marriage should not, will not crash. So that is why we're making this film. So kọ́ lọ wo tó bá ti jáde, ẹ jọ̀ọ́ kó bá wa rush ẹ̀, kó bá wa wò, kó bá wa share. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi Ifá Olóòótọ́. Ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí yín ò ní di, àní sunkún gbẹ̀yìn ayọ̀. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tó jẹ́ pé ẹ máa sọ pé Ifá Olóòótọ́, ẹ máa fún wa ní kíní back to back. Ẹ wò, a tún ti gbé nǹkan míì dé. Apẹ̀tẹ̀bí. Kí ló ń pè lápẹ̀tẹ̀bí? Kí nìkan tí apẹ̀tẹ̀bí kí ló kó sínú? A lot of obìnrin olóhùn fẹ́ ṣayàwó. Káì. Ó dá lóòótọ́, ó rẹwà. Because àǹfààní téèyàn máa jẹ nínú kéèyàn ṣayàwó ó pọ̀ gan. But n tó kó sínú, are you ready to pay for it? Submission yẹn, so ready láti ṣe. Àwa tá a jẹ́ babaláwo náà, àwa tá a jẹ́ olúwo náà. Páà náà jẹ́ olúwo. Kò mí páà náà perfect o. Àwọn kankan ń bẹ tá a jẹ́ olúwo. Àwa babaláwo, àwa awo táwa náà ń ṣe tí ó tọ̀nà. Tó dẹ̀ jẹ́ pé a mọ̀ pé kò tọ̀nà. Ẹ wò, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Ẹ kàn lọ wo Apẹ̀tẹ̀bí. Ẹ lọ wò ní Olóòótọ́ Premium Plus lórí YouTube. Ẹ wò, ẹ share rẹ̀ fáwọn èèyàn, jẹ́ káwọn èèyàn gbádùn ẹ̀. Tẹ́ bá ti wo fíìmù yìí, tẹ́ bá ti like ẹ̀. Ẹ̀yin tẹ́ wo Ọbalúayé, tẹ́ kan sára sí mi. Tẹ́ wo Ẹlẹ́rìípé, tẹ́ wo Ọ̀bàràbógbè, tẹ́ wo Ògúnlábèdé, tẹ́ wo Àmìwájà. Eléyìí náà la gbádùn ẹ̀.